àwọn ọkùnrin míì tí wọ́n bá ti ní long period of time tí wọ́n ti súnmọ́ obìnrin tí wọn ò ní da àtọ̀ rárá tátọ̀ ò ní jáde lára wọn after so many minutes tán ti ń bá obìnrin ṣe oríṣiríṣi nǹkan ní máa ń fà á. Àkọ́kọ́ tí ọkùnrin yẹn tó bá ti da àtọ̀ bí ẹ̀ẹ̀mejì àbẹ́ ẹ̀mẹ́ta lọ́jọ́ yẹn tó ti ní many rounds that particular day gangan ó ṣeé ṣe kí body system ẹ̀ má ti regenerate another one for that day tó yé wa. Tó bá ti jẹ́ pé ó ti ejaculate fún a long number of time on that particular day. Then ẹlẹ́ẹ̀kejì ó ní anxiety or stress. Anxiety àbí stress nígbà míì ó lè mú kí ara ọkùnrin má ti regenerate àtọ̀ kó má lè regenerate àtọ̀ tókùnrin bá ti ṣe wàhálà tàbí tó bá wà anxious anxiety bá mú ó lè fà á. Then ẹlẹ́ẹ̀kẹta àwọn tó bá máa ń hold ara wọn too much kì í ṣe pé what I mean by people holding themselves too much àwọn tí wọ́n máa ń jáyà pé káwọn má lọ ní premature dídà tán fẹ́ dá prematurely wọ́n á máa hold dídà yẹn sára àbí òye yín wọ́n á máa hold ẹ̀ bí ìgbà téèyàn bá ń hold ìtọ̀. So at the long run tí nerves ara ò bá relax ó ṣeé ṣe kí àtọ̀ yẹn má wá after a long period of hour of kéèyàn ṣe narcology. So at that time ìyẹn náà lè prevent àtọ̀. Then too much of alcohol and energy drink or medication àwọn tó bá máa ń mu ọtí tó máa ń mu ògógóró tó máa ń lo drug ó ṣeé ṣe kí ara wọn kó má generate àtọ̀ nígbà tí wọ́n bá ní ìbálòpọ̀. Then hormonal issue that you are not aware of tàbí ẹni tó bá ní low libido ẹni tó bá ní hormonal issue tàbí tó bá ní low kíní tí mo pè yẹn mi fẹ́ kí Facebook capture mi so òun náà máa ń fà á àwọn tó bá ní hormonal problem. Then medication bóyá anti blood pressure àbí antidepressant ènìyàn tó ní depression tó wà lórí oògùn depression àbá anti blood pressure àbá anti diabetes gbogbo àwọn oògùn anti yẹn wọ́n máa ń ní detrimental effect lórí reproduction fún ọkùnrin. Bẹ́ẹ̀ ni àwọn míì ní prostate issue or àwọn medical issue tó jẹ́ pé wọn mọ̀ nípa ẹ̀ tó dẹ̀ ti affect nerves wọn tí ò jẹ́ kí àtọ̀ jáde. Then lack of stimulation àwọn míì wà tára wọn ò kàn lè wà stimulated bóyá inú wọn ò dùn maybe they are having personal challenges so it's having detrimental effect on their fertility. Then relationship or emotional problem àwọn míì máa ń ní emotional problem tàbí bóyá tán bá ní paternity fraud nígbà kan wà bẹ́ẹ̀ yẹn tí wọ́n ní ọkùnrin kan pé ìyàwó rẹ̀ bímọ gbogbo ọmọ yẹn ọ̀gá ìyàwó yẹn ló ní so wọ́n sáà ní kíyàwó mọ́ ọ lọ bọ̀dá yẹn wá fẹ́ yàwó mi ìgbà tó ti fẹ́ yàwó mi yẹn gan wọ́n látọ̀ òkè ń jáde lára ẹ̀ kó tiẹ̀ tó di kó dà pé bóyá bọ̀dá ń gan padà kù gbà náà it was around 2021 kan náà ló ṣẹlẹ̀ tán níyàwó bọ̀dá yẹn ń ṣiṣẹ́ ń báǹkì tán lọ́gàá báǹkì òun ló ná ọmọ méjèèjì tíyàwó rẹ̀ yẹn bí so a ti mọ̀ pé irú yẹn inability láti generate àtọ̀ rẹ̀ is due to the emotional problem the relationship or emotional problem tó ti ní so àwọn hormones yẹn ò ráyè send the signal because ó ní relationship or emotional problem òun náà máa ń fà tátọ̀ ò ní jáde rárá tó kọ́ ẹ̀ dẹ̀ máa le tó dẹ̀ máa bóbìnrin yẹn ṣe títí àtọ̀ ò ní wá ìmọ̀ ń fà òun náà máa ń fa emotional problem or constant deprivation tọkùn ọkùnrin yẹn ti wá ṣí kúrò òun náà máa ń fà. Then age ọjọ́ orí náà máa ń fà tókùnrin bá ti ń dàgbà ó ṣeé ṣe kí quantity àtọ̀ kì í ṣe quality o quantity tátọ̀ ṣe máa pọ̀ tó máa produce ó máa dínkù ọjọ́ orí máa ń fà bẹ́ẹ̀ kí tiẹ̀ wá ṣe pé bóyá kó má wà rárá kátọ̀ mọ́ tiẹ̀ wá rárá so please go to hospital ṣe mọ̀ yí pé eléyìí is just a kind of research and creation of awareness can you see you just read on kí ni nǹkan tó máa ń fa anorgansm that is lack of orgasm fún ọkùnrin I just list out about 9 points now so if you are having such issue go and see medical doctor go to the hospital bóyá urologist lọ́lọ́ rí ni àbọ̀n wo ni wọ́n jẹ́ specialist if you talk to a doctor if that doctor does not specialize on that he's going to refer you so hospital is the safest place to go bí àwọn nǹkan tí máa ń fà nù tókùnrin abóbìnrin sùn pé tààtọ̀ ò ní jáde lára ọkùnrin yẹn sincerely ọkùnrin tí ò bá lè produce àtọ̀ kò lè fóbìnrin lóyún pé ló ti fẹ́ rí oyún yẹn
So those are the things. So if you think you have that issue, go and see medical doctor, go to the hospital. It's very, very important. Yes. So ọjọ́ tá a bá máa ṣe live stream máa sọ fún wa.